Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe, hete. Face TV wòsùwòbí. A kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko jákèjádò gbogbo àgbáláyé mo kí wa pé a kú dédé àsìkò ní ẹ̀ẹ̀kan sí ètò tí ẹ ti máa rí mi lórí amóhùnmáwòrán yìí ìtamọ̀ sí ètò ìmọ̀lóláyé mo tún dé gẹ́gẹ́ bí ìṣe mi gẹ́gẹ́ bí mo ṣe máa ń dé àmọ́ kí tó máa lọ orúkọ mi kò yí padà èmi náà sì náà ni ọ̀jọ̀gbọ́n Ìbítáyọ̀ Joshua lọ́jọ́ tòní ó tún ní àwọn ohun ribiribi ètò tá fẹ́ gbéyẹ̀wò lọ́jọ́ tí tòní gẹ́gẹ́ bí ìṣe mi ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ohun tí a gbéyẹ̀wò lọ́jọ́ tòní ó dá lórí àwọn ọjọ́ tí a máa ń dáwọ́lé nǹkan ribiribi ní ṣíṣe tí a bá wò dáadáa Bíbélì sọ pé ibi ni gbogbo ọjọ́ pé káàkó máa ra ìgbà padà àmọ́ gẹ́gẹ́ bí àwọn ètò nǹkan ṣe ń lọ tí a bá wò dáadáa a rí pé ohunkóhun tí a bá fẹ́ ṣe ó dára púpọ̀ kí a ṣe kí ni kí a bè lórí nǹkan yìí kí a tó dáwọ́lé yálà a fẹ́ ṣe foundation ilé ni àbí a fẹ́ ṣe ìgbéyàwó ni àbí a fẹ́ dá iléeṣẹ́ ńlá sílẹ̀ ni ohunkóhun tó ń kí a lè dá sílẹ̀ nítorí pé ìpìlẹ̀ ó ṣe pàtàkì ó ṣe kókó bí ìsọ pé ó ní pé tí ìpìlẹ̀ bá bàjẹ́ ó ní pé kí lóòdó yóò ṣe dínlò jẹ́ pé ó máa ń da kí a ta àwọn onímọ̀ lọ láti wádìí ohun ìjìnlẹ̀ nípa ohun tí a fẹ́ dáwọ́lé kí a tó dáwọ́lé bẹ́ẹ̀ ni ó ṣe pàtàkì ó ṣe kókó àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ wọ́n tún fẹ́ kí a tún gbé àwọn kọ́kọ́ yẹ̀wò lọ́jọ́ títò ní ẹ jẹ́ ká fi election yìí tó ń bọ̀ lọ́nà yìí ẹ jẹ́ ká fi ṣe àpèjúwe gẹ́gẹ́ bí àwọn ètò ìmọ̀ wa gẹ́gẹ́ bí ó ṣe ń lọ nínú ìrìn àjò ayé yìí tí a bá wò dáadáa a rí pé election tó ń bọ̀ lọ́lọ́ báyìí èyí tí olúkakú ń palẹ̀ mọ́ lọ́tún lósì a rí pé gbogbo àwọn olùdíje ipò náà ẹ rí pé gbọ́n ló ń gbìyànjú tí wọ́n ń tiraka tí wọ́n ń gbìyànjú láti rí pé àwọn dé ipò náà bẹ́ẹ̀ ni bó tẹ̀ jẹ́ pé bílẹ̀ sọ pé eré ìje kìí ṣe fún ti alágbára bẹ́ẹ̀ ni ó ní pé oúnjẹ kò sí fún ti ọlọ́gbọ́n síbẹ̀síbẹ̀ ibi tí mo lọ bẹ̀ ni pé a fẹ́ gbé election tó ń bọ̀ lọ́nà yìí a fẹ́ gbé yẹ̀wò pé ẹ tẹ̀ gbọ́ ta ni yóò wọlé ta ni yóò fìdí rẹmi ẹ jẹ́ ká gbé yẹ̀wò ká fi ìmọ̀ ní gbé yẹ̀wò ní àkọ́kọ́ ẹ̀wẹ̀ tí ìmọ̀ tí mo ń sọ ní ipẹ̀ yìí tí a bá fẹ́ wò ó dáadáa pé a fẹ́ fi jọ́ọ̀jì nǹkan wípé èwo ni ó máa ṣe é ṣe èwo ni kò ní ṣe é ṣe ní ibẹ̀ àkọ́bẹ̀ ni pé akọ́ máa ń dó lórí date of birth tó gbé date of birth ẹnìkankan wá yìí òun ni kádàrá ló fẹ́ sọ ìrìn àjò bí kádàrá bá ṣe nínú ayé òun gangan ní ká pè ní orí pé orí lèèyàn mú rin ìrìn àjò èèyàn kì í mú ẹwà lọ sí ìrìn àjò rárá nítorí pé ilé ìtawà yìí ìrìn àjò kan ní la fi dé ilé ayé yìí so orí ti nà sí mú wá sí ilé ayé so nípàdé yìí gẹ́gẹ́ bí ìmọ̀ èyí tí mo ń sọ nípa ẹ̀ lọ́wọ́lọ́wọ́ mo lọ sórí net mo rí date àwọn olùdíje ipò méjèèjì èyí tó ń bọ̀ ní Ẹdó tó ń bọ̀ ní inú oṣù yìí ní on the 19 September 19 nínú oṣù yìí nígbàtí gẹ́gẹ́ bí date of birth àwọn olùdíje ipò gómìnà náà gẹ́gẹ́ bí date of birth wọn ṣe wí lórí net gẹ́gẹ́ bí wọ́n ṣe fi sórí net òun ni mo ṣiṣẹ́ lé lórí
bẹ́ẹ̀ ni òun mo ṣe kí ni òun mo ṣe iṣẹ́ ní ẹni mo ṣe ní orí ẹ̀ nítorí pé òun ló máa sọ bí olúkálùkù wọn yóò ṣe rìn àti ọjọ́ tí wọ́n dìde ipò yìí gangan tí ṣe ọdún 19 yìí kò sọgbọ́n ó máa fẹ́fọ́ ẹnìkan ju ẹnìkan lọ àmọ́ gẹ́gẹ́ bí ìwádìí ìtẹ́mọ̀sí research tí mo ti ṣe lórí ìrìn àjò àwọn méjèèjì lórí Eze Iyaro òun ni APC nígbàtí Obaseki jẹ́ tó dìde ipò ló ní kí ẹ PDP tí ní ọjọ́ election yìí gangan tí ẹ bá wò dáadáa lọ́jọ́ election yìí gẹ́gẹ́ bí ìsáàsì tí mo ṣe lórí àwọn méjèèjì kódà àwọn méjèèjì ló ní ẹ̀tọ́ sí ipò náà gẹ́gẹ́ bí ìwádìí ṣe fi ìdí ẹ̀ múlẹ̀ àwọn méjèèjì ló ní ẹ̀tọ́ sí ipò náà kódà ní ọjọ́ ìgangan fún ara rẹ̀ a rí i pé ìbò àwọn méjèèjì ó so match tó pé ó súnmọ́ ara wọn gan ó so match tó pé ó close ó súnmọ́ ara wọn gan dé pé ó súnmọ́ ara wọn gan àmọ́ ní ọjọ́ tí à ń sọ gangan tó máa tó bí nǹkan bí aago mẹ́ta àbọ̀ ó máa tó bí nǹkan bí aago mẹ́ta àbọ̀ ìyẹn 3 PM Nigerian time a rí i pé àwọn controversy kan máa fi máa wáyé ní àwọn àárín kọ̀ọ̀kan nítorí pé láti bí aago mẹ́ta àbọ̀ yìí 3:30 PM yìí títí ó fi dé 7:33 ní ìrọ̀lẹ́ ọjọ́ yẹn náà 7:33 ó ti lọ sí to 8 PM náà ní ọwọ́ ìrọ̀lẹ́ mọ́ alẹ́ láàárín 3:30 PM sí 7:33 yìí àwọn consults kan máa fẹ́ wáyé ní àwọn àárín yẹn tó jásí pé ìwọ́lù púpọ̀ máa fẹ́ máa wà ìkùsùn máa fẹ́ máa wà ní àwọn àárín yẹn àmọ́ ohun tó bá lè jẹ́ wípé táàmì yẹn kọjá sí ó kọjá pé past 8 ní alẹ́ upward ni wọ́n tó declare result ní on the 19th of this month pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú àránṣẹ́ Ọlọ́run Obaseki òun ní kíni òun ní ìpè yóò padà jámọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni àmọ́ tó yẹ pé inú time tí mo sọ iná declare result yẹn awuyewuye máa wà pé èmi ò gbà ìwọ náà gbà awuyewuye máa fẹ́ wà ó máa fẹ́ wà àmọ́ gẹ́gẹ́ bí ohun tí a máa ń ṣe ìsáàsì lórí ọjọ́ ìbí lórí ọjọ́ tí a máa ń ṣe ìsáàsì lórí a rí i pé tí táàmì bá lè ti ré kọjá àwọn ìràwọ̀ kan máa change tó bá lè change ẹ̀ nìyí ó di dọ́kọ́ fẹ́fọ́ ẹnìkan ju ẹnìkan lọ nínú ìrìn àjò yẹn àmọ́ tí gẹ́gẹ́ bí ìwòye àti ìwádìí ṣe fìdí ẹ̀ múlẹ̀ àwọn méjèèjì ló ní ẹ̀tọ́ sí ipò yẹn tó jẹ́ pé wọ́n agbọ́nsólóṣùn a rí pé àwọn méjèèjì wọ́n balance àmọ́ nípa táwọn tí mo mention yẹn ẹ rí pé ìyẹn ó máa fẹ́ fífọ̀ ju ẹnìkan lọ ní táìmì ló máa padà fẹ́ fífọ̀ ju ẹnìkan lọ bí àpẹẹrẹ sí tó bá bí twins pé wọ́n bí ìbejì sílé ayé a rí pé lóòótọ́ ọ̀kọ̀ọ̀kan ìnájọ́ wá sí ilé ayé a rí pé time ló máa ń jọ́di bí ìrìn àjò táyé fẹ́ ṣe yá sí ti Kẹ́hìndé tàbí ìrìn àjò Kẹ́hìndé fẹ́ yá sí táyé time ló máa ń jọ́di ẹ̀ time yẹn ló máa ń pín kádàrá wọn ibẹ̀ ní kádàrá ti máa ń fara hàn wọ́n lè born the same hour but kò lè jẹ́ the same minutes kò lè jẹ́ the same seconds so ibẹ̀ gan ni táyé Kẹ́hìndé ibẹ̀ ni wọ́n ti máa ń pín ìyà wọ́n ti máa ń pìyà lórí ọ̀rọ̀ kádàrá wọn nínú ìrìn àjò wọn so bí ìyẹn ṣe lọ ní eléyìí tí a bá tún wò dáadáa ti election ìtó ń bọ̀ ní
October 10th tí ó tún bọ̀ ní Ondo ti election tó ń bọ̀ ní Ondo State tẹ́ bá wò ẹ́ dáadáa nígbà tí mo tún ń ṣe research lórí ìyẹn náà gẹ́gẹ́ bí ti àwọn tí mo sọ kọjá nísìnyí a rí pé ìgbà tí mo tún wo orí net láti wo date of birth wọn tí mo wo ọjọ́ bí wọn according to nǹkan tí mo bá lórí net mo rí ti Rotimi Akeredolu mo rí date of birth yẹn APC mo rí date of birth yẹn mo tún rí ti date of birth ìránṣẹ́ yìí náà Àjàyí so mo rí date of birth náà ìyẹn ni party ZLP mo rí date of birth náà àmọ́ tí date of birth èyí Táyọ̀ yìí Jẹ́gẹ́dẹ́ tí tó fẹ́ jí láti PDP date tóun kò sí ní orí net ìgbìnì date ti tóun Yorùbá sì sọ pé a kì í fárí lẹ́yìn olórí bẹ́ẹ̀ ni Yorùbá wí àwọn mẹ́ta ló fẹ́ júde ipò yìí bó tilẹ̀ jẹ́ pé lóòótọ́ la mọ̀ pé àwọn pátì tó fìdí múlẹ̀ dáadáa lórílẹ̀‐èdè yìí méjì náà ni PDP àti APC àwọn pátì tó kù náà wọ́n wà registered o wọ́n fẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n kò dàbí àwọn méjì tí mo dárúkọ yìí nínú adìẹ so nípa ìdí yìí láì jẹ́ pé bóyá mo rí déètì ẹnì kẹta ìyàn ṣe George kò ṣe predict nítorí pé àwọn mẹ́ta ni nínú àwọn mẹ́ta a rí déètì èèyàn méjì a rí ti ẹnì kẹta so àwa lè judge lórí àwọn méjì yẹn just like that ká fi ẹnì kẹta sí ilẹ̀ kò lè ṣeé ṣe àyàfi kí a rí déètì ẹnì kẹta yẹn ká tó lè gbé àwọn ọ̀rọ̀ yẹn yẹ̀ wò àti ọjọ́ tí wọ́n fẹ́ ṣe election pé ta ni ọjọ́ ìfẹ́ fífọ̀ ta ló máa fífọ̀ ta ló fẹ́ fífọ̀ jù ta ló máa fífọ̀ ta ló fẹ́ fífọ̀ jù àfi kí a tún ṣe kí ni ká gbé yẹn yẹ̀ wò dáadáa kó ló di pé a lè predict pé ẹni báyìí náà ni ló máa padà wọlé ní Ondo but mi ti lè sọ ẹ for now until tí bá rí date ẹni kẹta láti di ìyẹn ti PDP èyí Táyọ̀ yìí so bá rí date yẹn láwọn aṣáfi compare lórí àwọn méjì tí ó kù ní bí yẹn ṣe lọ ní ọ̀kan bẹ̀ torí ohun tí a bá predict a máa dájú pé ó dájú kí a tó máa mẹ́nu lé nílí ní orí so kò jẹ́ bí ó ṣe jẹ́ bí àwọn ètò election tó ń bọ̀ lọ́nà àwọn nǹkan tí a rí tó ní orí ẹ̀ òun múnà sí inú afẹ́fẹ́ fún àyè kò jẹ́ bó ṣe jẹ́ èmi tún lọ ná orúkọ mi kò yí padà èmi náà sì náà ni wọ́n lè fẹ́ lómi ṣe mí èmi náà ni ọ̀jọ̀gbọ́n Ìgbìtà Joshua ó dìgbà kan náà láyọ̀ o. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa ẹ jọ̀ọ́ subscribe hẹ́tẹ̀. Face TV was Swoby.